ó yá ẹ̀yin tèmi níbo lẹ wà ṣe wà ń tòsí ọ̀rọ̀ eléyìí lọ fáà ó lọ fáà ó tún fàá já ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí ǹjẹ́ ẹ ti ní ẹ̀kántà pẹ̀lú àwọn olówó rẹ̀ àwọn billionaires yẹn kí ni Alhaji Suleiman Alao kí wọ́n sọ nípa Dangote àti Ọ̀tẹ̀dọ́là ń bí báyìí à ń ṣe bìlíìfì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tá a máa ń pọ́nlé tá à ń gbé gẹ́gẹ́ tá à ń fi wọ́n sí highest yẹn ṣé ń pé olórí burúkú pọ̀ ní olówó ṣé ń pé olóríire wà nínú àwọn tálákà tó yẹ pọ̀ ní nǹkan kan ṣe ni máa sọ fún èèyàn rí yàtọ̀ sí pé à ń gbọ́ orin àwọn olórin àwọn superstar wa yìí pé bóyá wọ́n lùlù wọ́n kọrin wọ́n perform lórí stage àbáǹra kz wọn tán bá ti wà out of a beat ẹ jẹ́ ká máa gbọ́ àwọn ọ̀rọ̀ ẹnu wọn ẹ bá mi subscribe sí Yakult TV ẹ like video kẹ̀dẹ̀ share comment kí ni ẹ̀kántà tí yín pẹ̀lú àwọn olówó kí lẹ lè rí sọ́ọ̀sì ẹ ṣe gan. ẹ jẹ́ kí sọ fún ẹni tó bá dé láàrin tó bá dé sáà ní yín báyìí tó ní iṣẹ́ wọ̀ ẹ̀yàn wọ́ọ̀tì kí ni kan I work with billionaire I have this I have that irọ́ ló ń pa èèyàn tó bá jọ lówó a máa sọ fún ìpínlẹ̀ ó dà àti Dangote bá dé fún ẹ̀mẹ́ a máa sọ fún ìpínlẹ̀ sí ìlú alámù kó ní àbí òun náà sọ̀rọ̀ kí ló dé tàbí mọ̀ kó ní bí àwọn kan tó kọ̀ ní láàrin ilẹ̀ tọ́jà dọ́là bá dé ní sí a ní àwọn tí ní owó kọ́lọ́dẹ̀ ṣe ká ẹ̀kọ́ ló dá owó 11 bags ìkẹ̀lẹ́ ní tẹ́lẹ̀ kọ́ bá wá dájú tó ní wọ́n ṣe wà lólówó ní ní mo nígbà mo láwọ ìrọ̀ ló ń pa àwọn táwọn mọ̀ lólówó táwọn pè lólówó yìí nǹkan tí Ọlọ́run jẹ́ kọ́ máa gbé ṣe káwá rí tó jẹ́ ká ṣe kí ni owó lóró ìyá rẹ̀ èèyàn oníròyìn ohun lówó lè mú owó ló máa ròyìn rẹ̀ tí ẹgbẹ́ ń lo mọ́tò tó latest náà anybody lè mọ̀ bóyá last card ẹ ló fẹ́ nítorí pé wọ́n ti gbé rẹ̀ náà ni Ọ̀tẹ̀dọ́là lò àti lórí ẹ̀rọ ayé sí ilé kan tó ń gbé ibẹ̀ náà ni irú ibẹ̀ náà ni Dangote ń gbé wọ́n fi ẹ́ sí kàtígórì yẹn rí ọmọ bóyá jọ lọ nítorí owó kì í ṣe kọjá máa sọ pé ó nígbà tí wọ́n bá rí iye báyìí lákàntì ẹ̀ kó tó wọlé olówó omi ní péyàn jẹ́ olówó ojú olórí rẹ̀ o bàbá olórí burúkú àná ajé olórí burúkú ó wà lẹ́yìn tó ń jẹ́ táwọn abẹ́rẹ́ lówó kò ní ìgbẹ́ olówó lọ́wọ́ ló jíjẹ́ lórí rẹ̀ olórí rẹ̀ wà ní tálíkà lè gbé lórí rẹ̀ ní. tálíkà lè gbé lórí rẹ̀ ní. ìjọ táwa ìjọ lórí rẹ̀ nà èèyàn tó jọ lórí yìí kò ní débì. kò lè mọ̀ lọ rárá. kò tí ẹ fi kò ní bàjẹ́ fún ẹ kò ní débì. wọ́n sì gẹ̀ẹ́sì olórí rẹ̀ fáwọn olórí rẹ̀. àbẹ̀ náà ní jẹ́ náà ló yẹ. ẹ̀rẹ̀ máa ń gbogbo ẹsẹ̀ tù. ọlọ́run wa lójú máa ń jẹ́ fọ́ọ̀mù tó ṣe wá lórí rẹ̀. àánú parí gbà ó máa kéré sí tó máa parí àmì orí ẹ̀ tó máa parí àti láàrin ìgbà ẹ̀ka tó ìwọ tí òdìdí jókòó tó wọ́n sọ pé àwọn ẹgbẹ́ wa níbi kan tó ṣe fàájì wọn náà máa bẹ̀ wọ́n sì dá ara ẹ̀ lórí ire yẹn àwọn kan máa bẹ̀ tọ́ta má pè wèrè wá bí o ṣé kí ló kó oṣù tiẹ̀ adébá àbíyá ló ṣe ṣé o ti tiẹ̀ ní o tọ́ ní kó tẹ́ bẹ́ẹ̀ ṣe kó bẹ̀rẹ̀ wàhálà tí mi bá ṣe mistake máa ṣáàṣì ebi tẹ wàá máa ké ni torí mọ̀ pé kì í ṣàrà ó lè máa dúró lọ́kọ̀ọ́ máa sún kí máa ké ìwọ́n tó lọ́ọ́ dẹ̀ ṣáyé ẹ̀ lẹ́yìn ọ̀ máa fi ṣe so àyíká yìí tábà ti wà káṣá máa dúpẹ́ láti wà ẹ̀mí lójú àlàáfíà ara. ìgbè méjì bomi ní kòtò ọ̀làkọ́jú ìṣòyà ìṣòkìrè o ìgbè méjì bomi ẹ̀yẹ tó kì í jáwọ́ sí ìwọ́n náà jáwọ́ sí ìwọ́n náà jáwọ́ sí ọlọ́run ṣe kẹ́ni ọlọ́run tó bẹ̀rẹ̀ ìgbè méjì olówó orí ọkọ̀ sí ibà àti ní ọjà ọmọ ìjà tó wọ́n ṣàyọ àná àbágúnṣe méjì wàhánà yẹ síbẹ̀ ọkọ̀ 100 méjì ọ̀gbẹ̀ méjì ni ìwọ́nà ṣọ́rí.